الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. ọ̀rọ̀ ṣókí lórí fatwa ìmáàmù wa Ògbómọ̀ṣọ́, ìmáàmù àgbà fún ìlú Ògbómọ̀ṣọ́. Ọ̀rọ̀ tí wọ́n sọ níjọ́ ní lórí kútúbà tí wọ́n ṣe ní ọjọ́ Jímọ̀ tó lọ. A rí pé àwọn tẹ́sìn yìí ó pọ̀nlẹ̀ Yorùbá tó ń pera wọn láàfà. Ọ̀pọ̀lọpọ̀ wọn fò bọ́ta, wọ́n pariwo ṣebí ẹ kéwú, kí ló dé tẹ́ ẹ̀yẹ́ bá ẹjẹ́ gbọ́ràn jọ. Ẹ̀ ń fò bọ́ta, arípa aláìmọ̀kan pọnú ẹ̀yin tẹ́ ń pera yín láàfà ńlẹ̀ Yorùbá. Aláìmọ̀kan pọnú yín gan, kódà yìí táìmọ̀kan ẹ̀gùn láti bí ìdé sánmọ̀ ó pọnú yín. Ṣé rí hukmul khuruj ani ta'a, ìdájọ́ jíjáde kò lábẹ́ àṣẹ olórí. Al-khuruj an ta'ati al-muslimin, an ta'ati amir al-muslimin, aw al-khuruj an ta'ati as-sultan. Kéèyàn jáde kò lábẹ́ àṣẹ olórí ìlú, aláṣẹ àwa mùsùlùmí, kéèyàn yapa àṣẹ rẹ̀ pé òun ò ní tẹ̀lé àṣẹ rẹ̀, ìdájọ́ ẹ̀ dúró lọ́tọ̀. Hadith Ànábì wà fún lọ́tọ̀. Ṣòtíyé adẹ̀tún ní al-khuruj ala waliyil amri, kéèyàn protest, kéèyàn pariwo lé aláṣẹ mùsùlùmí lórí, kéèyàn fẹ́ wọn níwọ̀n, ìdájọ́ ẹ̀ wà lọ́tọ̀. Gbogbo eléyìí ní Islam ń kó rojú sí pé kò lẹ́tọ̀ọ́. Ṣé wàá rí al-murtaddu, hukm al-murtaddi, hukm al-irtidad. Ẹni tí ó kó mọ̀ ṣótí ń sìn tó sọ pé òun ò ṣe Islam mọ́, ìdájọ́ ẹ̀ wà lọ́tọ̀. Ṣé wàá rí az-zindiq, àwọn náà wà lọ́tọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n, àmọ́ gbogbo wọn ni wọ́n ní ìjìyà lábẹ́ òfin ṣẹ̀ríà. Wọ́n ní ìjìyà lábẹ́ òfin. Ẹni tí ó bá lóhùn ò tẹ̀lé aláṣẹ gbogbo mùsùlùmí mọ́, ẹni tó jó lórí àwa mùsùlùmí, ó pàṣẹ, ẹnìkan wá lóhùn ò ní tẹ̀lé, òun dá tiẹ̀ ṣe, àbóhùn náà ń dáṣe tiẹ̀ pa. Ìdájọ́ ìyẹn ló ń pè ní al-khuruj ani ta'a. Mo rò pé inú ṣẹ̀ríà Islam, àdìsí Ànábì ti yanjú ẹ̀ pé tó bá kú sórí ẹ̀, ó kú ní ìkú ẹni tó kú sínú jàhílíyà, ẹni tó kú sínú àìmọ̀kan, àìdá Ìsìláàmù mọ̀. Ó dàbí ẹni tó kú sínú ipò kèfèrí ni. Ìdájọ́ tìyẹn nìyẹn, kì í ṣàwa là á pa. Ṣùgbọ́n tó bá yẹ pé ó bá tako òfin ẹ̀sìn, nísìnyí inú ṣẹ̀ríà, àpèjúwe lórí ọ̀rọ̀ bíbẹ̀rẹ̀ àwẹ̀, Al-Qur'ani ti sọ pé wa man shahida minkum ash-shahra falyasumhu, ẹni tó bá róṣù kó gbààwẹ̀. Àdìsí Ànábì náà dẹ̀ sọ fún wa pé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi, ẹ gbààwẹ̀ tó bá róṣù, ẹ sì túnú tó bá róṣù. Aláṣẹ mùsùlùmí sì dúró lórí kí l'Ọlọ́run wí, kí l'Ànábì wí, pé wọ́n máa wá oṣù ni. Tó bá rí oṣù là á bẹ̀rẹ̀ àwẹ̀, tó bá rí àáka Ṣàbánù kó pé 30 bá Ànábì ti sọ. Ẹnìkan wá mú déètì tiẹ̀ kalẹ̀, ó ní aláṣẹ mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ ò kan òun ó mú déètì tòun ni. Òun náà ń dáṣẹ tiẹ̀ pa, bí Amirul Muslimin náà ṣe ń pàṣẹ, Sultan gbogbo àwọn mùsùlùmí ń pàṣẹ, òun náà ń pa tiẹ̀. Òun náà ní dáúlà tiẹ̀, oníjọba tiẹ̀. Irú ẹni bẹ́ẹ̀, ọ̀nà tó dá, ẹ jẹ́ kí n kà fún yín. Àkọ́kọ́, ó dá ọ̀nà ẹni tí ń tako àyà Al-Qur'anu, ó dá ọ̀rọ̀ ẹni tí ń tako súnà nábì.
ọ̀ràn àkọ́kọ́ tó dá nìyẹn o. irú ẹni bẹ́ẹ̀ á kọ́kọ́ pè ní zindiqu là á pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó ti go against àyà ọlọ́run alukur'ani ó ti takun tá alukur'ani wí ó tún takun tá nàbì wí sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀kejì ó ṣe wá tako ijma'ul muslimin ìpanupọ̀ gbogbo mùsùlùmí gbogbo àfa ìsìlámù pátá ibi tí wọ́n panupọ̀ lé lórí ni pé kárí oṣù ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ó tako àwọn yẹn ó yapa àwọn yẹn ó yapa ọlọ́run. ẹ wá ṣé ọmọ yìí ń dìstọ́bù mi ẹ wá gbọ́mọ ìkóònù yàrá bí tí mo àkẹgbà kí ní ọwọ́ ẹ̀ ó yapa. ẹ wá fún ọ̀rọ̀ Abdullahi kó mi báyìí gbẹ́bùrẹ̀ sọ́dọ̀ kókó gẹ́tẹ̀wé jáde kó gbẹ́gbà kí ní ọwọ́ ẹ̀ ló ń dìstọ́bù yìí. so ó yapa òfin ọlọ́run ọ̀daràn ni ó ti yapa òfin ọlọ́run ó ti dá ẹ̀ mọ ọ̀ràn táyìn tẹ́ múdé ti tẹ́ dáṣá. àkọ́kọ́ ọ̀ràn tó dá nìyẹn ó takò ti kọlu òfin tọlọ́run ọba adẹ́dá ó kọlu òfin ànábì ó wá kọlu òfin ìpanupọ̀ gbogbo àwọn afa ìjìmáà. kò sí àfa ẹ̀sìn tó lámìlaka ṣó ti ń sìn láwọn tá a máa ń ṣíjú sọ̀rọ̀ wọn tá a mú dájọ́ wọn fi ṣẹ̀sìn kò sí ìtò sọ pé ká mú déètì àwẹ̀ kalẹ̀ kò sí ìtò ṣerú ẹ̀rí wọn mú déètì àwẹ̀ lè rí tó lọ́mọ̀ pé kò bá ṣẹ̀ríà ọlọ́run àti tànábì mu. ó wá kọlu ìjìmá ìpanupọ̀ gbogbo àfà ó ti dá ọ̀ràn lọ́nà mẹ́ta. ṣé wàá rí irú ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá wá takò àyà kan nínú Al-Qur'anu ṣé ń gbọ́ mi òun ló ń pè ní àwọn àfà fún lórúkọ méjì àkọ́kọ́ wọn ní ká pè ní kèfèrí káfíìrù ni ṣé ti ń sìn man ankaro ayatan fil Qur'anil karim fahuwa kafirun. wàá gbé ọmọ yìí ń dè sọ wá gbọmọ ìkọlù yàrá mi oh my god Abdulkayo oh my god ṣé ń gbọ́ mi gbogbo ẹni tó bá takò àyà kan nínú Al-Qur'ani kèfèrí ni. afatu'minuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd. ṣé máa ṣe kí ni ẹ gba àyà kan pọ̀ nínú Al-Qur'ani ẹ wá ṣe kèfèrí ẹ kọ àwọn àyà kan pé kò tẹ́yín lọ́rùn kò bá tẹ́yín mu. ẹni tó bá takò àyà kan nínú Al-Qur'ani kèfèrí ni. ìdájọ́ àkọ́kọ́ nìyẹn ìdájọ́ kúfùrù pé kèfèrí ló ń tàn. ṣé wàá rí tá a bá wà pé ń kèfèrí tá a bá mú ìdájọ́ kèfèrí fún ìdájọ́ ẹ̀ á fa ọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. that is number one. torí a sí nílùú tó ti ń lu ṣẹ̀ríà àsì nílùú tó ti ń lu ṣẹ̀ríà tá a bá wà nílùú tó ti ń lu ṣẹ̀ríà a ní fà á lọ́lọ́run lọ́wọ́ o a fún ní ìdájọ́ ẹ̀ látàyé ń bí ni kó tó lọ fèsì ìdájọ́ al-qiyamah tó takò ayé al-Qur'ani. ẹ wo lásìkò Abubakar ọmọ yẹn tún ti ń bọ̀ ọmọ yẹn tún ti ń bọ̀ mo ní kó mójútó àbúrò ẹ ní o ok wàá rí ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn tí wọ́n láwọn ò ní yọ zaka mọ́ nígbà tánàbí kú sallallahu alaihi wasallam lẹ́yìn tánàbí jáde láyé àwọn tí wọ́n láwọn ò ní yọ zaka mọ́ tí wọ́n láwọn ò ní yọ zaka mọ́ gbèrè ṣótiyé ìdájọ́ ẹwọ ń tábù Bákìrì tó ṣe fún wọn kódà Umaru sọ fún Bákìrì pé kó ṣe sùúrù Abákìrì láàwọn ò ní ṣe sùúrù òun bá wọn jà títí tí wọ́n fi sọ̀rẹ́ńdà fáṣẹ Ọlọ́run tó fi gbà pé zaka yìí ọ̀ràn yẹn ni yálà nábì ń bẹ láyé àbí kò sí láyé. ìyẹn fi hàn pé nígbà tako òfin kan ìdájọ́ kan àyà kan nínú Al-Qur'ani àbí ìdájọ́ òfin ẹ̀sìn kan tó fẹsẹ̀ rinlẹ̀ ìdájọ́ ẹ̀ kèfèrí ni gbogbo àwa mùsùlùmí lónìí ká panupọ̀ ká gbógun tì í. ìyẹn wà lọ bẹ́ẹ̀. ìdájọ́ kejì tó wà fún orúkọ kejì táwọn àfáà fún ẹni tó bá tako àyà kan nínú Al-Qur'an àbó tako ìdájọ́ ẹ̀sìn
ló bá mi wo tírà kan tó ń pè ní minhajul mu'min minhajul muslim ó wà minhajul mu'min ó wà sórí minhajul muslim Sheikh Abubakar al-Jazairi àwọn ni wọ́n kọ sówárí minhajul mu'min Dr. Mustapha Murad àwọn ni wọ́n kọ so kuliyatu da'wa bí Jami'atul Azhar ni wọ́n wà so College of Da'wa Azhar ni wọ́n ti ń lecture Dr. Mustapha Murad Azhar tẹ́ máa ń pariwo tẹ́ ń ṣe ń tì sáàbù àfi ti ara yín síbẹ̀ òun làfà yìí wà àmọ́lọ́kọ tíra tó ń pè ní minhajul mu'min lọ wo péjì tó last nínú tíra yẹn page 544 péjì tó last nínú tíra yẹn wà á bá ń bẹ̀ wípé azindiqu man huwa azindiq kí ló ń pè ní azindiqu ẹni tó bá mú déètì tiẹ̀ kalẹ̀ síwájú kí a tó rí oṣù àwẹ̀ òun ti mú déètì pé bàbá ìlà wọn mú àwẹ̀ tóun náà ń pàṣẹ zindiqu ló ń tọ̀hún ṣé wàá rí man huwa zindiq tààlà ń pè ní zindiq ẹ lọ gbọ́ huwa alladhi yunkiru ma'luman min ad-din bid-darura gbogbo ẹni tó bá takùn tá a ti mọ̀ nínú ẹ̀sìn pé bó ti rí nìyí gbogbo ìdájọ́ tá a ti mọ̀ nínú ẹ̀sìn ẹni tó bá dé tó bá ní kò rí bẹ́ẹ̀ bóyá ìdájọ́ yẹn wá láti inú al-Qur'an òun takò ní kò rí bẹ́ẹ̀ bóyá wá láti inú sunna òun ní kò rí bẹ́ẹ̀ bóyá ìdájọ́ yẹn wá láti inú qiyas òun ní kò rí bẹ́ẹ̀ àbó wá látàrí àwọn ijma' òun wá ní tòun ò rí bẹ́ẹ̀ zindiqo ni kalbaas ẹni tó bá takò gbèǹde ṣó ti ń sìn àwọn alamiyatil islam ẹni tó bá ní islam kì í ṣẹ̀sìn gbogbo ayé àwọn shay'an min al-Qur'an al-Karim gbogbo ẹni tó bá ta kankan ìdájọ́ kan tó wá láti náà al-Qur'an zindiqo ni wa hukmuhu hukmu lil-murtaddi ìdájọ́ ń tọ̀mú ìdájọ́ ẹni tó fi islam lẹ̀ tó lóun ṣe islam mọ́ ni gbogbo ẹni tó bá ti takò òfin islam irú ẹni bẹ́ẹ̀ ń tó ń sọ ni pé òun ò ṣe islam mọ́ torí pé òfin islam ló dì ẹ́ tẹ́lẹ̀ ìgbà tó ti wá ló tẹ̀lé òfin ẹ̀sìn tó ti takò òfin ẹ̀sìn òun ṣe mùsùlùmí mọ́ nìyẹn ìdájọ́ ẹni tó fi islam lẹ̀ láàgbé fún. àwọn àfáà fún ìgbédájọ́ méjì kalẹ̀ wọ́n ní yustatabu thalathata ayyamin wọ́n níjọ́ mẹ́ta ní ká fún pé kó túbá á fún níjọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta á lè ní kó yọ pọ̀lú ẹ̀wò bóyá wèrè kọlù bóyá sàsí ń bàjá bóyá wọ́n sàsí ló fi ń ṣìṣọ bóyá ó nídìí rúkìá bóyá ó nídìí àwọn ìtọ́jú ọpọlọ bóyá ó láwọn ọpọlọ. ìdájọ́ ṣẹ̀ríà mo sọ fún yìí o ṣẹ̀ríà ní ká fún níjọ́ mẹ́ta kó fi túbá ẹ pàrọwà fún ẹ fún níjọ́ mẹ́ta kó túbá. fàyíntàbà tó bá túbá kókó gbogbo tó ti sọ kókó jẹ ó mú déètì àwẹ̀ kalẹ̀ òun lọ́gbọ́n làwọn ń gbà ṣótíyé gbogbo ń tá a ti mọ̀ nínú ẹ̀sìn tó bá takò nínú tá a mọ̀ nínú ẹ̀sìn táyà Kùránì gbé wá òun ni wípé ànábì wa Nuhu alayhi salatu wassalam Al-Kùránì là á mọ́lẹ̀ pé ó lo 950 ó fi jíṣẹ́ ẹnìkan ní 95 ni ó takò àyà Kùránì zindiku ló ń tọ̀hún. Al-Kùránì jẹ́ ká mọ̀ pé Abubakar ló wà pẹ̀lú ànábì ọjọ́ rìnrìn àjò ni wọ́n jọ wà nínú kòtò ni ìwọ́dé oní kò rí bẹ́ẹ̀ òun takò àyà Kùránì mélòó àyà Kùránì bẹ́ẹ̀ ànábì Ìsá ń padà bọ̀ ìwọ ló ti kú oní kò wá mọ́ ìwọ ní Al-Kùránì mẹ́ńṣọ̀ oríṣiríṣi iṣẹ́ ìyanu nípa ànábì sallallahu alaihi wasallam ìwọ ní rárá Al-Kùránì nìkan ní iṣẹ́ ìyanu ànábì. Al-Kùránì jẹ́ ká mọ̀ pé ànábì lọ sánmọ̀ lọ gbàrún wá ni ìwọ lànábì ò lọ sánmọ̀ lọ gbàrún wá gbogbo tẹ́ ń takùnú Al-Kùránì yìí ìdájọ́ yín zanadikọ̀ ní zindiku ní máa ń ṣe bẹ́ẹ̀ ìdájọ́ zindiku lẹ́ni tó fi islam ẹ ti fi islam lẹ̀ tẹ́ mọ̀ ọ wá ní ká fún yín lọ́jọ́ mẹ́ta kẹ́ túbá tẹ́ ẹ bá túbá wọn ní ká gbà yín sínú islam padà ẹ túnra yín wẹ̀ wá ìlà ṣẹ̀ríà ni tó bá túbá kó ti là pípa làá pa yín ìdájọ́ ṣẹ̀ríà ní ká pa yín nínú ṣẹ̀ríà tó bá jẹ́ lè tàtún lè ṣẹ̀ríà ìdájọ́ pípa ló wà fún yín. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó sì sọ ẹ̀yin ní òye a ti sọ fún yín
pé tẹ́ bá lẹ̀ ní fi Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ̀ lọ́rùn ilẹ̀ tẹ́ bá lẹ̀ fẹ́ mú sọ́wọ́ ẹ̀ bá wa náà ń bẹ̀. mo rò pé yé náà wà ilà qutila ṣó ti ń sìn tí ó bá ti túbá tí ó bá jáwọ́ ṣẹ̀ríà ní ká pa á ìdájọ́ ṣẹ̀ríà ni o. àwọn àfáà kan tún wá sọ wípé waqila àtúrò àwọn àfáà tó sọ wípé la yustatabu wọ́n lẹ́ àní fún lọ́jọ́ mẹ́ta láti fi túbá o. ṣó ti takò àyà Kùránì ó takò ó ń tú Kùránì pẹ̀lú fẹ́ẹ́nú àyà Kùránì tọ́lọ́ fi nílẹ̀ pé bó ti rí òun ní òrí bẹ́ẹ̀ lọ́dọ̀ tòun ìdájọ́ ṣẹ̀ríà ní ká pa á. ẹ wá mẹ́nu ilé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀ ń Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ nǹkan ọ̀rọ̀ lù yín ni ṣé ẹ̀yin kéwú ni ṣé sì yé yín ni àwa kéwú àtúké ẹ̀sìn á kọ́ yín nídàájọ́ ẹ̀sìn kí lẹ mọ̀ ìdájọ́ ṣẹ̀ríà ni mo ti júwe tí a fún ẹ ó ti yé sìn. àwọn kan sọ pé ká má fún níjọ́ mẹ́ta mo ní ẹsẹ̀kẹsẹ̀ ká yanjú wọn ìdájọ́ ṣẹ̀ríà ni pé pàkápà wọn. wa hukmuhu ba'da qatli ìdájọ́ olówó wà fún lẹ́yìn tá a bá pa tán ṣe mùsùlùmí là á pè lẹ́yìn tá a pa tán là kalimọ̀tàdì ẹni tó kú ní islam ni a ní sí la yudfanu fi maqabir al-muslimin a ní sí sítẹ̀ mùsùlùmí pàápàá ìdájọ́ ti ènìyàn mo rò pé ń yé. so Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọn ò ṣiṣọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ò ṣiṣọ́ ọmọ tí wọ́n ń bì so wọn ò ṣiṣọ́ tó bá sọ bẹ́ẹ̀ all right ṣùtì ẹ jẹ́ kí n kó lórí yẹn. mo ti júwe tíra fún ẹ lọ́wọ́ tíra Minhajul Mu'min péjì tó láàsì Dr. Mustapha Muradu ló ṣe òun mo mú dání yìí o ṣùtì rí azia nílà fún àwọ̀ àwọn ló ti ń lẹ́kṣọ̀ o ló ti jẹ́ nìyẹn. náà ẹ jẹ́ wá fún ní àdìsá nábì mi àdìsá nábì lọ́wọ́ nù Jami'ul Ulumi wal Hikami òun ni mo mú dání yìí bá mo tíra yìí òun ni mo mú dání yìí o. ta ló ṣe tíra yìí fi sharhi 50 hadisan min jawami' al-kalimi Bun Rajab al-Hanbali ad-Dimashqi àfáàwá Bun Rajab òun ló ṣe tíra yìí ó ti àfáàwá olùgbà láàrin 736 sí 795 ìjìrí mo rò pé yé bó ti jẹ́ nìyẹn. hadithu kan bẹ́ẹ̀ lọ́wọ́ alhadithu ar-rabi'a ashara lọ́wọ́ hadith 14 nínú sharh 50 hadisan ló bá mi wò. a máa kọ́ yín ní kéwú àtúkọ́ yín lẹ́sìn afáàyín la jẹ́ gbogbo ẹnu la fi sọ. ẹ mọ̀ ẹ̀sìn ìdájọ́ ẹ̀sìn ò yé yín táàfà tí yín bá sọ̀sọ́kúsọ ẹ dákẹ́ táwọn bá bọ́ tata tún àfáàyín ṣe ẹ túbọ̀ tẹ máa dìfẹ́ǹdì àfáàyín ẹnìkan wá mú dájọ́ ẹ̀sìn wá fò bọ́ta ẹ wá ní sọkúsọ ló sọ ẹ bá ló sọkúsọ ṣé gbogbo tẹ́ ń bàjẹ́ nú ẹ̀sìn tẹ́ ń takò nú ẹ̀sìn iṣẹ́ ìdí sáfíkà payín ni tó bá jẹ́ ṣẹ̀ríà ó yẹ kó ti payín kó ti yanjú yín dànù. Majority of you are walking dead on the earth's surface. You are walking dead. You are supposed to have been killed. Yes. Now, hadith yìí bẹ́ẹ̀ hadith yìí Abdullah bin Mas'ud olùgbàwá radiyallahu ta'ala anhu. Qala Rasulullah sallallahu alayhi wa sallam Abdullah bin Mas'ud ló jíṣẹ́ Ọlọ́run Ànábì ní la yahillu damu mura'in muslimin illa bi ihda thalath. Kò lẹ́tọ̀ọ́ ká tẹ̀jẹ̀ mùsùlùmí kan kalẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká tẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ àyàfi lórí nǹkan mẹ́ta tá fẹ́ kà yìí. Mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ ká tẹ̀jẹ̀ lẹ̀ halalu dami ni mùsùlùmí haramu dami jàre astaghfirullah haramu dami ni mùsùlùmí èèwọ̀ ni ká tẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀. ṣó ti ń sìn ṣé wàá rí kèfèrí ní halalu dami ṣùgbọ́n mùsùlùmí máa dìsáàfù pípa tó bá ṣe nǹkan mẹ́ta tí mo fẹ́ kà yìí a lè pa nínú ìdájọ́ ṣẹ̀ríà. àkọ́kọ́ ṣó ti ń sìn àkọ́kọ́ òun ni pé asẹ́yìbù zani
àgbàlagbà adélébọ̀ ẹni tó ti níyàwó ńlé tó wá ṣe ṣìnà, àbóbìnrin tó ti lọ́kọ tó lọ ṣe ṣìnà, ìdájọ́ ọ̀rọ̀ jímù ló wà fún ṣẹ̀ríà. Tẹ́yìn tako ẹni kò sí jíjù ló kó nu ṣẹ̀ríà, ara tó gbé kó nu ẹ̀sìn nìyẹn. ẹni tó ṣe ṣìnà lẹ́yìn tó ti márì ó di sàfùkápá alẹ́ ló kó pa ni. ẹlẹ́ẹ̀kejì wa nafsu bin nafsi, ẹni tó bá pààyàn á pa á ni, ẹni tó bá ti tẹ̀jẹ̀ yẹn lẹ̀ tó ti pààyàn lọ́nà tí ò tọ́ á pa òun náà ni. ẹlẹ́ẹ̀kẹta wa tariku li dini, ẹni tó bá fi islam lẹ̀ tó lóun ṣe sin islam mọ́, abẹ́ ẹni tí ó wá fi islam lẹ̀ tí ó ṣe islam mọ́ ni al-mufariqu lil jama'a, ẹni tó yapa jọmọ́ mùsùlùmí. Ibi tí jama'atul muslimin, àwùjọ mùsùlùmí bí tí gbogbo wa dojúkọ tá a kọrí sí tá a panú pọ̀lé lórí, òun yapa ó lóun ṣe tòun bẹ́ẹ̀, irú ẹni bẹ́ẹ̀ di sáfùkà pa. So àdìsí ànábì ni mo kà fún yìnyín, eléyìí tá a gbọ́ ìyànjú olúfun àkóṣe wa láǹfààní. ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ, èmi ti ṣe tán nìyẹn. mo fẹ́ ní sáré sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí n wọ kíláàsì mi káwọn ọmọ, àmọ́ àní kíláàsì mọ́ inshallah. eléyìí tí mo wí yìí náà ti tó, kí n lọ jẹun lókù. wọ́n ti bá mi dáná oúnjẹ, kí n jẹun kí n yó. ẹ̀yin lẹ́mọ̀ òṣì tẹ́ ń ṣe káàkiri, ẹ̀yin dédé wúrẹ́ family. So gbogbo tẹ́ ẹ ti takò nínú ẹ̀sìn zanadikọ̀ òun nìyí. ṣùtì ẹ̀ ń takò àyà Kùránì àyímọ́yà dísà níbi lè takò, ẹ̀ ń takò dájú ẹ̀sìn. gbogbo tá a ti mọ̀ nínú ẹ̀sìn tó ti wà màálùmù, ẹ̀yin ní kò rí bẹ́ẹ̀. èyí tí ò rí bẹ́ẹ̀ ẹ gbé wọlé. So ẹ dìsáyé tó bá ń ṣe bẹ́ẹ̀ ti dìsáàfù ká pa nínú ṣẹ̀ríà Islam. tá a bá pa àjẹ̀bi, ìdájọ́ pípa náà ló wà fún tọ̀hún tẹ́lẹ̀. ṣùtì so ẹni tó wá tako sultan aláṣẹ gbogbo mùsùlùmí, òun pàṣẹ tiẹ̀, sultan pàṣẹ òun náà ń pa tiẹ̀, kò ń ṣe pé ó dìsáàfù ká pa nítorí pé ó yapa sultan aláṣẹ mùsùlùmí, ó dìsáàfù pé pa nítorí pé ó yapa òfin ẹ̀sìn tí gbogbo wa jọ mọ̀ pé bó ti rí nìyí, òun ló tako ló fi dìsáàfù pípa. ṣùtì yìí sìn alukurani ní ká wá oṣù ní tabaruṣu ní ká bẹ̀rẹ̀ àwẹ̀, àdìsí ànábì náà ní tabaruṣu ní ká bẹ̀rẹ̀ àwẹ̀. tabaruṣu ká ṣàbáàní kó pé 30 kò ní amúdéètì kalẹ̀. ó ti yé sí, so ẹ ti kọ lófin ẹ̀sìn. so ìmáàmù Ògbómọ̀ṣọ́ alright láti sọ bẹ́ẹ̀, wọn jẹ̀bi. mo rò pé bó ti jẹ́ nìyẹn, Ọlọ́run gbà fún wa, Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run gbàdúrà wa, Ọlọ́run tẹ́ nìkan kan wá ṣe. so ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó ṣì sọ ò tùgbọ́n tẹ́ ń fò bọ́ta aláìmọ̀kan nìyí nà. àwọn ẹ̀yìn tẹ́sẹ̀ pé ó gba PhD, olódo ni àwọn tó fún PhD wọ́n ṣe kíní kan. kí ló olódo wo ló jẹ́? ṣé kò dísà kó gba PhD ni? ẹ̀yin tẹ́ ẹlẹ́lọ́ àṣẹ tó tẹ gbogbo tẹ kí ẹ mọ̀ dájú ẹ̀sìn. mufti yín mufutawu yín ẹni kó wá dájú ẹ̀ kó wá sọ dájú ẹ̀. mufutawu yín tí ó mọ̀ túmọ̀ tawhid, ṣé tawhid òye? ṣé ti yé? ṣé gbogbo tá a fáyín ń bàjẹ́ lójoojúmọ́ yìí ká máa wòran? tó bá jẹ́nu ṣẹ̀ríà ṣẹ́nu pé ẹ ṣì wà láyé, ẹ ṣì máa sọ̀rọ̀ lálàáfíà. ó ṣe ní láàánú fún yín. so ìmáàmù Ògbómọ̀ṣọ́ kárígò tó bá wà nínú ẹ̀sìn ewì, ní tó bá ti wà nínú ẹ̀sìn wa, qala Allahu qala Rasul, ẹ máa wí fáyé. ó ti yé? so tẹ́yìn bá kàn ń gbó tẹ́ rántí wàhálà tí nìyẹn. so ẹ wá rò pé bóyá ẹ máa kẹ́nu bò mọ́mù Ògbómọ̀ṣọ́ ẹ máa mú sọ́wọ́. mo ti sọ fún yín, tí mọ́mù Ògbómọ̀ṣọ́ bá ti sọ tó wà nínú ẹ̀sìn tí ò kọjá ààyè rẹ̀, tẹ́yìn bá bọ́ ọ̀tà tẹ́ bá lè fẹ́ máa dúkòkò kò mọ́, àwọ̀ ó bọ́ ọ̀tà á pa yín lẹ́nu mọ́ pẹ̀lú ìmọ̀. ẹlẹ́jọ́kò jẹ́ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.